Àwọn mùsùlùmí dé ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti bẹ̀rẹ̀ wọ́n ti ránṣẹ́ ìkìlọ̀ sí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kí gómìnà kó má ṣe nǹkan tí yóò dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun o, tí wọ́n sì ní kí gómìnà rí i pé ó yọ ọwọ́ àti ẹsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ tó ka àwọn mùsùlùmí gbàgbọ́n èyí tó ti fẹ́ máa di wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. Ǹjẹ́ kí ni àwọn mùsùlùmí kí náà ń kìlọ̀ fún gómìnà Nurudeen Adémọ́lá Jackson Adélékè sí? Ọ̀rọ̀ wo ni wọ́n ń fà tó lè di wàhálà jẹ̀sìn? Òun náà máa ní ọ̀rọ̀ ẹni tí yóò di ìmáàmù àgbà mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Onitsha, ìyún Onitsha Central Mosque tó wà lọ́nà Ìkìrun ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ wípé àwọn mùsùlùmí ti ń kìlọ̀ fún gómìnà wípé ẹni tó fẹ́ yàn gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún mọ́ṣáláṣí náà kì í ṣe ẹni tí ó tẹ́ àwọn lọ́rùn, tó tẹ́ àwọn mùsùlùmí ìlú Onitsha lọ́rùn rárá. Ẹ rántí pé láti bí ọdún kan méjì sẹ́yìn ní wàhálà tí ń ṣẹlẹ̀ ní ìlú Onitsha lórí ẹni tí yóò di ìmáàmù àgbà mọ́ṣáláṣí Onitsha Central Mosque lẹ́yìn ikú ìmáàmù tó wà ńbẹ̀ tẹ́lẹ̀, tó sì jẹ́ pé fún bí odidi ọdún kan méjì iná fi ti mọ́ṣáláṣí náà pa tí ò sẹ́ni tó ń kírun ńbẹ̀, èyí tó ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí káàkiri ìlú Onitsha àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bà wọ́n nínú jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá ni wọ́n ti dá sí ọ̀rọ̀ náà láti yanjú ẹ̀, ṣùgbọ́n tí kò ní ìyanjú. Ní báyìí ẹgbẹ́ àwọn mùsùlùmí kan ní ìlú Onitsha tí wọ́n ń pera wọn ní Onitsha Muslim Elite Association wọ́n mà ti kìlọ̀ fún gómìnà Adémọ́lá Adélékè wípé kó jáwọ́ nínú kó fẹ́ yan ẹni tó nífẹ̀ẹ́ àyànfẹ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú àwọn. Wọ́n ní àwọn kò fẹ́ rú ẹ̀, wọ́n ní ẹni tí àwọn fẹ́ kí wọ́n yàn fáwọn kó bá ìlànà Kùránì àti àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó bá mu. Ó jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ tí ẹgbẹ́ Onitsha Muslim Elite Association àtàbáwọn oníròyìn sọ náà ṣẹta wà yìí nípasẹ̀ ààrẹ wọn Alhaji Kasali Adeyemo ni wọ́n ti kìlọ̀ fún gómìnà Adémọ́lá Adélékè o ìpè kó fi tiẹ̀ ṣe tiẹ̀ o. Wọ́n ní ẹni tó yàn gẹ́gẹ́ bí ìmáàmù àgbà sìn ìyún Sheikh Abdulhakeem Jamiu kì í ṣe pàwọn kórìíra bàbá náà, wọ́n láwọn fẹ́ràn dáadáa, ṣùgbọ́n táwọn kàn fẹ́ ni pé ẹni tí wọn yóò bá yàn fáwọn kó bá ìlànà kìtáàbù wa sunna ìyún Kùránì àti àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam.